àwọn tí wọ́n àwọn kan ń takò mí pé mo ń sọ pé Ìlọrin yìí ṣe ilẹ̀ Yorùbá pé Oòduà kìíní kan ní ìtàn tèmi ń pa yẹn irọ́ làwọn ń pa irọ́ làwọn ń pa àwọn ò sì ní dirọ́mù Pàṣìn Ládẹrin àwọn ọkọ̀ dé Ìlọrin náà ṣe kìíní kò sí orúkọ Pàṣìn àti Ládẹrin náà tó ọkọ̀ dé Ìlọrin Òjó òṣekúṣe àti Ẹ̀mínà àwọn tó kọ́kọ́ dé Ìlọrin nìyẹn ó dẹ̀ wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ so contradiction ni torí pé wọ́n rí pé Ládẹrin ni bàbá Àfọ̀njá ó dẹ̀ ti jọba ńlọrin kò sọ́ba kan tí wọ́n ń jẹ́ ńlọrin wọn ò jọba rí mo dẹ̀ ní ilẹ̀ ẹbẹ̀ ó ń ṣe ilẹ̀ Aláàfin ò débẹ̀ kódà Ọ̀yọ́ ọ̀rọ̀ tó kọ́kọ́ ṣẹlẹ̀ inú ilẹ̀ ọba Bọ̀rgú ló ṣẹlẹ̀ sí ọba Bọ̀rgú ló fún ọ̀rẹ́ ẹ̀ ní Àrókùndejò ibi tó yọ sí náà ṣe ń pè ní Ọ̀yọ́ so Ọ̀yọ́ ọ̀rọ̀ yẹn tú Ọ̀yọ́ Jàká Ọ̀yọ́ Gbòho gbogbo ẹ̀ ló tú kó tó kan Ọ̀yọ́ Àtìbà lélẹ́yìí wọ́n ní pé mi ò mọ̀ tán èmi ìmọ̀ tán kí ni èmi ní mi ìmọ̀ tán àbí wọ. ẹ̀sìn pa lójú Aláàfin kò sí jíyàn. mo pa lójú Aláàfin kò jíyàn so òun tó wá rí pé kò sí àwọn ìlú tó ń jẹ́ ọ̀kànlé èjìlé kó lọ tó sí gbogbo Kwara á bọ́ ọ̀kànlé ń bẹ̀ á béjìlé á bọ́tàlé á bẹ́rìnlé àwọn tó gbogbo wọn náà ń sọ ìṣákọ́lẹ̀ f'Aláàfin Ìlọrin ò sí ń bẹ̀ wọn Ìlọrin ò ń ṣèlú tí wọ́n jọba bẹ̀ rí so Oòduà ṣóòduà défẹ̀ kò báyàn ni ṣé ńgbà tó dé kò báyàn pé Oòduà sì kọ́ lórúkọ ẹ̀ mo wá challenge àwọn tó ń wípé mi ò mọ̀ tẹ̀yẹn kó sọ orúkọ ẹni tó dé kìí ṣòdùà lórúkọ ẹ̀ ìran kan ló ń jẹ́ Adandawa ìran yẹn ni wọ́n wá Adandawa yẹn Sudan ni wọ́n wá wọ́n dẹ̀ sì wà bẹ̀dẹ̀ ní wọ́n ń kọ́ la gbogbo la Yorùbá ni wọ́n ń kọ́ àwọn tó ń dé bá nífẹ̀ẹ́ ni wọ́n mọ̀ pé Adandawa láyé lè náà fi ń pè wọ́n ní Odùduwà so ṣọ́ Odùduwà orúkọ èèyàn ni àbórúkọ tribe orúkọ ọ̀ràn so but Samuel Johnson kẹ́nìkan ló tanlẹ̀ tó ń jẹ́ Ilé-Ifẹ̀ kò sákùkọ kan tó alátọ̀run tó bu yẹ̀pẹ̀ dání tí wọ́n wá ń tanlẹ̀ tílẹ̀ wá ń fẹ̀ sílẹ̀ wá ń fẹ̀ ọba ṣe ìníwó ló bá wá látọ̀run so gbogbo yẹn kò tí yàtọ̀ sí àwọn mythology Egyptian mythology àwọn Greek ní tiẹ̀ India ní tiẹ̀ pé mythology ní gbogbo ẹ̀ but kálukú ti tún tàn wọn ṣe Yorùbá nìkan ni ò tún tiẹ̀ ṣe ló dúró lórí irọ́ àti àwọn míìtì tí wọ́n ń kójọ tí wọ́n ń pè ní tàn so kò sí tó ń jẹ́ Lámúrúdù Nàmúrúzù ló wà Iraq sí ni kò ń ṣe Mọ́kà Nàmúrúzù ni ayé Muhammadu àti Odùduwà ajá Muhammadu sódùduwà láti bó síbò wọ́n wá lè jáde so kan yóò kí lọ́rin sì máa sọ Yorùbá kò mí ní ìpínlẹ̀ Yorùbá ni Kaduna ìṣe ilẹ̀ Haúsá àwọn gbárí ló nílẹ̀ Haúsá náà ń sọ ń bẹ̀lẹ̀ ní àwọn gbárí ló nílẹ̀ wọn but Haúsá náà ń sọ ń bẹ̀ kò mí ní pé wọ́n á ń sọ torípà ń sọ Yorùbá táwa sọ pé Kaduna ilẹ̀ Haúsá àwọn gbárí tó nílẹ̀ á kílèmù lẹ̀ wọn so tápà ni Gàmbàrí nínú àwọn cosmopolitan city tí Ìlọrin jẹ́ tí kálukú wá òní àwa náà Ọ̀yọ́ láti lọ so Yorùbá ni wá
but ẹ̀yin ò lè má mọ bí ó ṣe rí. Ìyá mi sì ré ìyè òwú ni, àfá òwú ni, àwọn àfá òwú ni. Ìgbà tọ́kàn lọ́mọ ṣe mọ ìgbà tó ń bínú mo ní